Ìjọba tún fẹ́ yọ owó ìrànwọ́ iná ẹlẹtiriiki wọ́n láwọn ò lè san mọ́. Mínísítà fọ́rọ̀ iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélábù ti ní ìjọba ilẹ̀ Nàìjíríà kò ní lè máa san owó ìrànwọ́ fún iná mọ̀nàmọ́ná mọ́ àti pé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí ètò bí wọn yóò ṣe máa pín owó iná fáwọn aráàlú nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí gbèsè tírílíọ̀nù kan àtààbọ̀ náírà ó dín díẹ̀ 1.3 trillion ní Nàìjíríà jẹ àwọn ilé-iṣẹ́ tí wọ́n ń pín iná ìyẹn Gencos tí wọ́n sì tún jẹ bílíọ̀nù kan ààbọ̀ ó dín díẹ̀ owó dọ́là sí iléeṣẹ́ gáàsì. Lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejì ọdún yìí ni Adélábù sọ̀rọ̀ náà di mímọ̀ níbi ìpàdé àpérò tí wọ́n ṣe nílùú Àbújá olú-ìlú orílẹ̀-èdè yìí. Ó ní ọ̀tàlénírínwó-dín-mẹ́wàá bílíọ̀nù náírà 450 billion ní owó tí wọ́n fi ṣe àbá ètò ìṣúná ọdún yìí ṣùgbọ́n tí iléeṣẹ́ àwọn yóò nílò tírílíọ̀nù 2 fún owó ìrànwọ́. Ó ní ní báyìí ìjọba àpapọ̀ ti fààyè gba ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti máa pín iná fún ìlú wọn. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ohun tó ṣokùnfà bí iná ṣe ń ṣe ségesège, ó ní ohun èlò tí wọ́n fi ń pín iná kan tó ti bàjẹ́ bíi ẹ̀ẹ̀mẹ́fà láti oṣù kejìlá ọdún tó kọjá sí àsìkò yìí, àìtó gáàsì àti àwọn ẹ̀rọ tó ti gbó sára, agbára láti pín iná tí ò tó àti bí wọ́n ṣe máa ń ba ibùdó ìpínná ìyẹn power stations jẹ́ láwọn apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí ló fà á. Ó ní èyí tó tún kún ọ̀rọ̀ yìí ni àwọn iléeṣẹ́ àkànṣe tó lé ní 100 tí iléeṣẹ́ tó ń pín iná ti pàtì látàrí bí owó tí wọn yóò fi parí iṣẹ́ àkànṣe ọ̀hún ṣe pọ̀, àgàgà nítorí bí owó ilẹ̀ òkèrè kò ṣe dúró sójú kan. Àwọn nǹkan wọ̀nyí ló ní ó fà á tí iléeṣẹ́ àwọn kò fi ní buwọ́lu iṣẹ́ àkànṣe kankan mọ́ títí tí àwọn tó wà nílẹ̀ yóò fi níyànjú. Adélábù sọ síwájú pé owó tó lé ní 50 bílíọ̀nù náírà ni wọ́n ti yà sọ́tọ̀ nínú ètò ìṣúná ọdún 2024 láti fi kọ́ ibùdó ìpínná alábọ́dé sáwọn ìgbèríko. Bákan náà ló ní òun ti kàn sí olùdámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀‐èdè yìí Nuhu Ribadu láti bá àwọn pèsè ètò ààbò tó gbópọn fáwọn ohun èlò iná ẹlẹtiriiki káàkiri ìlú. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.